A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Ìjọba àpapọ̀ láti ipasẹ̀ àjọ tó ń mójútó owó oṣù National Salaries, Wages and Income Commission NSIWF ti bu ọwọ́ lu sísan àlékún owó oṣù tuntun fún àwọn olùkọ́ àti òṣìṣẹ́ iléèwé gíga jákèjádò orílẹ̀-èdè. Èyí ń wáyé bí wọ́n ṣe ṣe àgbéyẹ̀wò àlékún owó oṣù àwọn òṣìṣẹ́ onípele kékeré láti 23.5% sí 25%. Bákan náà ni a gbọ́ wípé ìjọba yóò san àjẹ́lẹ̀ owó oṣù láti oṣù kìíní ọdún yìí. Bí ó tilẹ̀ jẹ́ wípé wọn kò tíì sọ nípa àjẹ́lẹ̀ owó oṣù àwọn òṣìṣẹ́ tí wọ́n gùn lé ìyanṣẹ́lódì ní ọdún tí ó kọjá, ìròyìn jábọ̀ wípé síwájú àkókò yìí ni Mínísítà fún ètò ẹ̀kọ́ Tahir Mamman kọ ìwé ránṣẹ́ sí alága NSIWC Ekpo Nta láti béèrè fún ìwé ẹ̀rí tí wọ́n ṣe àkọọ́lẹ̀ rẹ̀. Nígbà tí ó ń fèsì, ààrẹ ẹgbẹ́ àwọn olùkọ́ iléèwé gbogbonìṣe sọ fún akọ̀ròyìn wípé àwọn gbọ́ nípa ìròyìn yìí, àwọn sì ní àfojúsùn fún un. Ó ní ìdá 25% nínú ọgọ́rùn-ún 25% àlékún owó oṣù àwọn òṣìṣẹ́ onípele kékeré, nígbà tí àwọn lọ́gàálọ́gàá yóò gba 45 nínú ọgọ́rùn-ún 35% àlékún owó oṣù tuntun. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ikọ̀ agbẹjọ́rò fún ààrẹ Bọ́lá Tinubu àti olùdíje du ipò ààrẹ lábẹ́ òṣèlú People's Democratic Party (PDP) Atiku Abubakar yóò bẹ̀rẹ̀ ìgbẹ́jọ́ padà ní ilé-ẹjọ́ United States ní ọjọ́ Ajé tí ó ń bọ̀ lórí àkọọ́lẹ̀ ìwé kíkà ààrẹ Tinubu ní iléèwé gíga Chicago State University (CSU). Alẹ́ Ọjọ́bọ̀ ni adájọ́ Nancy Maldonado gbà láti ṣe sùúrù pẹ̀lú àṣẹ tí ó darí Ifásitì Chicago wípé kí ó pèsè gbogbo ìwé ẹ̀rí tí ó tọ́ka ààrẹ Tinubu gẹ́gẹ́ bí ojúlówó akẹ́kọ̀ọ́ fún ikọ̀ agbẹjọ́rò Atiku. Èyí ń wáyé lẹ́yìn tí ikọ̀ agbẹjọ́rò ààrẹ gbé ìgbésẹ̀ láti ṣe ìdádúró ìbéèrè Atiku títí di ọjọ́ Ajé. Atiku ni ó ń pe ẹ̀sùn tako ìbò ààrẹ ọdún 2023 àti bí ilé-ẹjọ́ tribunal ṣe fìdí ẹ̀ múlẹ̀ wípé lóòótọ́ ni ó jẹ́ ojúlówó olúborí nínú èsì ìdìbò. Síwájú àkókò yìí ni adájọ́ Magistrate Jeffrey Gilbert pàṣẹ ní ọjọ́ Ìṣẹ́gun tí ó kọjá wípé kí Ifásitì Chicago pèsè gbogbo àkọọ́lẹ̀ ìwé kíkà Tinubu fún Atiku láàrin ọjọ́ 2. Lára àwọn ìwé ẹ̀rí tí Atiku ń béèrè fún nípasẹ̀ agbẹjọ́rò rẹ̀ Angela Liu ni àkọọ́lẹ̀ ìwé ìgbaniwọlé, àkọọ́lẹ̀ tí ó fi kàwé gboyè, àwọn ìwé ẹ̀rí oyè tí ó gbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n bí gbèdéke ọjọ́ ṣe ń súnmọ́lé ni agbẹjọ́rò Tinubu kàn sí adájọ́ Maldonado pẹ̀lú àwáwí wípé wọ́n gbọ́dọ̀ ṣe àgbéyẹ̀wò ìpinnu wọn àkọ́kọ́. Ìdí nìyí tí wọ́n fi gbà láti fún wọn di ọjọ́ Ajé tí ó ń bọ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ìpòǹgbẹ fún orílẹ̀-èdè Yorùbá Nation fẹsẹ̀ rinlẹ̀ ní ẹkùn gúúsù ìwọ̀ oòrùn láàrin ọdún 2021 pẹ̀lú adarí olóyè Sunday Adéyẹmọ tí gbogbo ènìyàn mọ̀ sí Sunday Ìgbòho. Èyí wáyé nígbà ìṣèjọba ààrẹ àná Muhammadu Buhari bí wọ́n ṣe fi ẹ̀sùn kàn án wípé ó ń ṣe ojúsàájú pẹ̀lú bí ó ṣe ń fún àwọn Fúlàní darandaran ní ààyè ṣe lòdì sí àwọn ẹ̀yà tó kù. Bẹ́ẹ̀ ni àwọn wọ̀nyí pinnu wípé ìdìbò gbogbogbò kò ní wáyé nítorí ìpòǹgbẹ yìí kìí ṣe fún pé kí ẹ̀yà Yorùbá di ààrẹ ṣùgbọ́n láti ṣe àtúnṣe gbogbo kùdìẹ̀kudiẹ tó ń lọ lọ́wọ́ lórílẹ̀-èdè. Ṣùgbọ́n ìjọba àpapọ̀ pinnu láti ba gbogbo èròǹgbà àwọn wọ̀nyí jẹ́ bí àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ Department of State Services (DSS) ṣe ìkọlù sí Sunday Ìgbòho ní ọjọ́ 1 oṣù kẹjọ ní ilé rẹ̀ tí ó wà ní ìlú Ìbàdàn. Lára àwọn olùgbé ilé yìí pàdánù ẹ̀mí wọn, orí kó Sunday fúnra rẹ̀ yọ. Lẹ́yìn èyí ni Ìgbòho sá kúrò lórílẹ̀-èdè ṣùgbọ́n ọwọ́ tó o ní ilẹ̀ olómìnira Benin lójúnà àti rìnrìn àjò lọ orílẹ̀-èdè Jámánì. Ní báyìí tí ààrẹ Bọ́lá Tinubu ti wá di ààrẹ orílẹ̀-èdè ara ilẹ̀ Yorùbá, gbogbo ìpòǹgbẹ fún orílẹ̀-èdè ọ̀tọ̀ fún ilẹ̀ Yorùbá ni ó dàbí ẹni wípé ó ti rọlẹ̀. Àwọn kan ṣe àwáwí wípé nísìnyí tí ará ilẹ̀ Yorùbá ti gba ìṣàkóso ìjọba àpapọ̀ kò sí àwáwí kankan mọ́.
díẹ̀ lára àwọn adarí ilẹ̀ Yorùbá tí wọ́n bá akọ̀ròyìn sọ̀rọ̀ lórí ìgbésẹ̀ yìí ṣe àlàyé ìdí tí ìlàkàkà fún Yorùbá Nation ṣe lọlẹ̀ pátápátá. Nígbà tí ó ń fèsì, akọ̀wé fún ìgbìmọ̀ àwọn àgbààgbà Yorùbá, Yorùbá Council of Elders, Olóyè Ọládìpọ̀ Oyèwọlé sọ wípé ó ṣeé ṣe kí ìpòǹgbẹ yìí rọlẹ̀ lẹ́yìn tí Ààrẹ Tinubu ti gba ipò agbára. Ó ní wọ́n ṣe àgbékalẹ̀ Yorùbá Nation láti lè fi òpin sí ìwà amúnisìn sí ilẹ̀ Yorùbá láàrin orílẹ̀-èdè. Ó ní ìpèníjà pọ̀ fún ilẹ̀ Yorùbá ní ìgbà náà. Ìdí nìyí tí ọmọ Yorùbá fi gbáradì fún òmìnira abẹ́nú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ìbínú ti bẹ́ sílẹ̀ lórí ìpinnu àwọn aláṣẹ iléeṣẹ́ ọlọ́pàá láti járàwọ̀ àwọn ọlọ́pàá mẹ́ta ní ẹ̀ka Nsukka ìpínlẹ̀ Enugu lẹ́yìn tí orí kó àwọn mẹ́ta wọ̀nyí yọ lọ́wọ́ ikú láti ọ̀dọ̀ àwọn agbébọn ní ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn. Àwọn ọlọ́pàá yìí, Rìpẹ́tọ̀ Ernest Ogbonna, Abo Justino àti Kingsley Ugwaja, ni a gbọ́ wípé wọ́n wà lẹ́nu iṣẹ́ ní ojúnà Nsukka sí Ibagwa, Ani, nínú oṣù kẹfà nígbà tí àwọn agbébọn tí wọ́n lé ní 10 pẹ̀lú ìhámọ́ra ogun nínú ọkọ̀ Hilux funfun àti ọkọ̀ akérò Sienna ṣe ìkọlù sí wọn. Wọ́n ṣíná bolẹ̀ fún àwọn ọlọ́pàá wọ̀nyí bí àwọn náà ṣe dá padà pẹ̀lú ìjà tí ó gbà wọ́n tó wákàtí kan. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé lẹ́yìn ìkojú ogun, àwọn ọlọ́pàá rí wọn lé sálọ pẹ̀lú ọgbẹ́ ọta ìbọn lára, ṣùgbọ́n àwọn agbébọn yìí ríbi dáná sun ọkọ̀ ọlọ́pàá bí ó tilẹ̀ jẹ́ wípé ẹnikẹ́ni kò ṣòfò ẹ̀mí, gbogbo ohun ìjà wọn ni ó pé pérépéré, bẹ́ẹ̀ ni ọlọ́pàá kankan kò gba ọgbẹ́ lára. Lẹ́yìn èyí ni a gbọ́ wípé wọ́n ké sí àwọn ọlọ́pàá wọ̀nyí láti wá káwọ́ pẹ̀yìn rojọ́. Lẹ́yìn ẹjọ́ rírò, ìgbẹ́jọ́ abẹ́lé bẹ̀rẹ̀. Nígbẹ̀yìngbẹ́yín, wọ́n járàwọ̀ àwọn ọlọ́pàá wọ̀nyí. Wọ́n ní ọ̀gá ọlọ́pàá yányán fún ìpínlẹ̀ Anambra AIG ẹkùn 13 tí í ṣe aṣojú iṣẹ́ ọlọ́pàá fún ìpínlẹ̀ Enugu àti Anambra ni ó fi ọwọ́ sí ìgbésẹ̀ yìí. Èyí ti wá fa ìyàlẹ́nu fún ọ̀pọ̀lọpọ̀ nígbà tí ẹnìkan tí kò fẹ́ dárúkọ ara rẹ̀ sọ wípé èyí túmọ̀ sí wípé àwọn aláṣẹ fẹ́ kí àwọn ọlọ́pàá yìí kú sójú ogun kí wọ́n lè bu ọlá fún wọn nínú sàárè lẹ́yìn iṣẹ́ takuntakun lójú ayé. Ó ní èyí kò bójúmu tó, àwọn sì fẹ́ ìdájọ́ láti ọ̀dọ̀ Ọlọ́run. Ní báyìí, wọ́n ní àwọn ọlọ́pàá tí ọ̀rọ̀ kàn ti ṣe àfisùn ẹ̀sùn yìí lọ́dọ̀ IG, Inspector General of Police, wọ́n sì ń retí èsì. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ikọ̀ ológun ti dóòlà ẹ̀mí dókítà Maxwell Anyim ní ojúnà Four Corners sí Agbogbe ní ìjọba Udi, ìpínlẹ̀ Enugu. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde adelé igbákejì adarí agbẹnusọ ológun, Lieutenant Colonel Jonah Unuakalu, ó ní ìdóòlà yìí wá pẹ̀lú ìfijúrinjú ìjà kó akátá láàrin ológun àti àwọn agbébọn. Unuakalu fìdí ẹ̀ múlẹ̀ wípé ikọ̀ ológun láti Udi gba ìpè pàjáwìrì distress call ní Ọjọ́bọ̀ lórí iṣẹ́ láabi àwọn agbébọn wọ̀nyí. Lójú ẹsẹ̀ ni wọ́n takìjí, bí wọ́n ṣe dé ibẹ̀ ni wọ́n bá àwọn wọ̀nyí lójú iṣẹ́, ṣùgbọ́n agbára ju agbára lọ. Èyí ló mú àwọn agbébọn gba ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ kan lùgbẹ́ pẹ̀lú ọgbẹ́ ọta ìbọn lára. Lẹ́yìn èyí ni wọ́n wá gbogbo agbègbè kí wọ́n tó ṣe alábàápàdé ẹni tí wọ́n jí gbé níbi tí wọ́n já a jùlẹ̀ sí. Wọ́n ti yọ̀ǹda rẹ̀ fún àwọn ẹbí rẹ̀ lẹ́yìn àyẹ̀wò ìlera. Ikọ̀ ológun wá rọ àwọn ará ìlú láti má ṣe rẹ̀wẹ̀sì nínú ìtanilólobó kíákíá, pàápàá jùlọ àwọn ará ẹkùn gúúsù ìlà oòrùn, láti máa pèsè ìròyìn tó ṣeé fọkàn tẹ̀ tí yóò ran àwọn agbófinró lọ́wọ́ láti gbógun ti àìsí ààbò láwùjọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Lánàá ní ilé-ẹjọ́ tribunal tó ń gbọ́ awuyewuye lórí èsì ìdìbò gómìnà ìpínlẹ̀ Jos dá ìgbẹ́jọ́ tí akàwé-gboyè Nentawe Yiwada àti ẹgbẹ́ òṣèlú All Progressives Congress pè tako èsì ìdìbò gómìnà tí ó gbé Caleb Mutfwang wọlé láti ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP). Ilé-ẹjọ́ tribunal fìdí ẹ̀ múlẹ̀ wípé gómìnà Mutfwang ní ojúlówó olúborí. Ìdájọ́ ìgbìmọ̀ ẹlẹ́ni mẹ́ta tí adájọ́ Sunday Ọlọ́rundáhùnsí kà síta ni ó sọ wípé ẹlẹ́rìí APC kò ṣe àgbékalẹ̀ níwájú ìgbìmọ̀ ẹ̀rí tó múnádóko
wípé lóòótọ́ ni wọ́n ka àpọ̀jù ìbò. Ó ní àhesọ lásán ni. Ilé-ẹjọ́ ṣe àpèjúwe ẹlẹ́rìí olùpẹ̀jọ́ gẹ́gẹ́ bí aláìníṣẹ́ àti màdàrú. Akàwégboyè Nentawe Ìwádà ni ó kàn sí ilé-ẹjọ́ tribunal ṣe ẹ̀sùn tako ìkéde àjọ elétò ìdìbò Independent National Electoral Commission (INEC) bí wọ́n ṣe kéde Mufwang gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀. Ó ṣe àwáwí wípé títí di ìgbà tí wọ́n ń ṣe ètò ìdìbò, Mufwang kò pegedé sí ẹni tí ó yẹ láti du ipò nítorí ẹgbẹ́ òṣèlú rẹ̀ kò fi gbogbo ara fà á kalẹ̀. Ṣùgbọ́n gbogbo àwáwí yìí ni tribunal dànù látàrí wípé kò lẹ́sẹ̀ ńlẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Awakọ̀ kẹ̀kẹ́ ẹlẹ́sẹ̀ mẹ́ta tí a mọ̀ sí kẹ̀kẹ́ napep ní ìpínlẹ̀ Kano, Auwalu Salisu, ẹni ọdún 22 ni ó ti di ọlọ́rọ̀ báyìí. Salisu, tí kò parí ìwé mẹ́wàá pẹ̀lú ìṣòro ọrọ̀ ajé tí ó ń kojú àwọn òbí rẹ̀ bí wọ́n ṣe ń làkàkà àti rọ́wọ́ mú lọ sẹ́nu. Ọ̀pọ̀lọpọ̀ ìbá rò ó wípé ó yẹ kí Salisu gbé mílíọ̀nù 15 náírà tí ará ilẹ̀ Chad tí ó wá ra ọjà ní ìpínlẹ̀ Kano gbàgbé sínú ọkọ̀ rẹ̀ sá lọ. Ṣùgbọ́n ìbùkún Olúwa ní í múni là láì fi làálàá kún. Kàkà bẹ́ẹ̀, ìbẹ̀rùbojo bá Salisu bí ó ti fẹ́ ṣe òbítíbitì owó yìí. Lọ́gán ni ó pinnu tí ó sì dá owó ọ̀hún padà. Ìgbésẹ̀ yìí ló yí ìtàn ìgbésí ayé rẹ̀ padà tí ó sọ ọ́ di ìlúmọ̀ọ́ká àti aṣojú fún àwọn ọ̀dọ́ tí wọ́n fi ń tọ́ka àpẹẹrẹ rere. Ju gbogbo rẹ̀ lọ, Salisu ti gba ọ̀pọ̀lọpọ̀ ẹ̀bùn lóríṣiríṣi tí ó ti sọ ọ́ di ọlọ́rọ̀. Àwọn tí wọ́n kọ́kọ́ dá a lọ́lá ni ẹgbẹ́ ọ̀dọ́ Arewa Consultative Forum (ACF) pẹ̀lú 100,000 náírà (100,000 naira). Níbi ayẹyẹ ìpéjọpọ̀ ní alága ACF, Dókítà Guani Farouk, ti ṣe àgbékalẹ̀ owó ọ̀hún. Nígbà tí ó ń sọ̀rọ̀, Farouk ní kì í ṣe owó tí Salisu dá padà nìkan ni kókó, bí kò ṣe àfihàn òtítọ́ inú pẹ̀lú gbogbo ìṣòro tí ó ń kojú ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní Salisu ṣe àfihàn wípé ìrètí ṣì wà fún àwọn ọ̀dọ́ lórílẹ̀-èdè bí ó ṣe gbé ìpínlẹ̀ Kano lárugẹ lágbàáyé. Síwájú àkókò yìí ni ará ilẹ̀ Chad tí ó gbàgbé owó fún un ní 400,000 náírà (400,000 naira) owó ọpẹ́. Bákan náà ni a gbọ́ wípé àwọn kan dá a lọ́lá kẹ̀kẹ́ ẹlẹ́sẹ̀ mẹ́ta tuntun. Bí ilé ìgbìmọ̀ ìpínlẹ̀ Kano ṣe jẹ́jẹ̀ẹ́ láti dá a lọ́lá fún òtítọ́ rẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ọjọ́ Ajé Monday fún àkọ́tún. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.